ṣùgbọ́n kò sí tí mi lè sọ tó ń pa bàbá Sùwé torí pé èmi bí àlè sọ pé bọ́n yẹ súnmọ́ tó àwọn ti jọ gbélé rí ṣùgbọ́n èmi àti ẹ̀tújọ sun orí bẹ́ẹ̀dì dáadáa láìmọ̀ yìí ìjọ ká lọ sùn ta kí n sórí iṣẹ́ àkóhùn sun orí bẹ́ẹ̀dì níbẹ̀ sọ ni so mi ì lè ká níbi kò tẹ̀ sí location ọ̀hún tó fẹ́ lọ nígbà tí fíìmù dé gan tó di fíìmù èmi àti ẹ̀lájọ́ ń lọ káàkiri from one film to another mi lè má ṣe inú fíìmù mi tó bá wà but location yà wí ibi díẹ̀ torí tí wọ́n bá ti òun gan lè ṣe nǹkan mi àṣọ̀gá tó máa tún bí gbà ọ̀pọ̀ ẹ̀bẹ̀ ṣé kí ni tó ń ṣe yẹn àmà ní ẹ ṣe dáadáa èmi ni wọ́n akọ̀rẹ́ tó ní ẹ̀rọ ọmọdé gbọ́n àgbà gbọ́n láfi dá lẹ́ẹ̀fẹ̀ wà ní ó wà pàṣà ìmí náà tó bá dẹ̀ kú dé pẹ̀sì ẹ̀ bá dẹ̀ tún gbé gbá báyìí torí máa ń pè pẹ̀sì púpọ̀ ọ̀nà àwọn youth sí tó ń ṣẹ̀ṣẹ̀ tó ń dé di theatre pẹ̀sì náà máa ń pè pẹ̀sì of youth ni ní di theatre torí àwọn aláwọn ọ̀gá rẹpẹtẹ ibi táwọn ọ̀gá Bello wà ibi táwọn ọ̀gá Jídé Kòsọ́kọ́ wà aláwọn ọ̀gá rẹpẹtẹ pẹ̀sì náà máa ń pè ó jẹ́ nìkan tó kó ọmọ kéékèèké mọ́ra nídìí iṣẹ́ yìí ó dẹ̀ máa ń fi ọ̀nà hàn dáadáa so mi ì lè gbàgbé bàbá Sùwé torí pé àjọ ṣe pọ̀ gan tó bá ní àjọ rò pọ̀ gan àwọn tó ń sọ̀rọ̀ yẹn bọ̀dá wa tó sọ̀rọ̀ tó ń sìn àwọn tó yà sí di music wọ́n tún kọrin gospel dáadáa so tó yẹn pé àdúpẹ́ fọlọ́run àwọn náà yìí wà láyé ọlọ́run nípa wọn fún wa báyìí àárín wọn wò pẹ́pẹ́pẹ́ so bọ́lọ́run ṣe fẹ́ lọ́lọ́run ṣe kọ ìwé bàbá Sùwé tí mo kàn mọ̀ ni pé tí ìbá ṣe pé ìtàkùn kan tó kọ lẹ́sẹ̀ kò ní sí ó ṣeé ṣe kó má tí ì lọ báyìí bẹ̀tí kí n má sọ̀rọ̀ bíi káfíìrì àsìkò tọ́lọ́run bá dá fólúkálukú ló máa lọ àsìkò tọ́lọ́run dá fún bàbá Sùwé kó máa bọ́lẹ̀ ní bus stop ẹ̀ àsìkò yẹn ló bọ́lẹ̀ o lóòótọ́ àwọn NDLA